àlùtà ò forí balẹ̀ fẹ́nìkan o àgbàdá ò gbóná lágbàdo ta tọ̀. Ara àwọn orin tí àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga fásitì Ìdírèdé tí wọ́n ń kọ rèé o lábẹ́ àkóso ààrẹ wọn DF Dúrójàyé Fádèyí nínú ìwé bọ̀bọ́ àlùtà èyí tí ọ̀mọ̀wé Olúṣẹ́gun Fátòrótì tí wọ́n kọ. Yorùbá dùn ká bọ̀bọ́ àlùtà Yorùbá dùn ká. Ní ìkànnì YouTube ló ti máa ń dé sí etí ìgbọ̀yín. Bùkọ́lá Ọ̀ṣunwòyìn náà rèé, ọmọ bíbí Owólabí ni èmi ṣe. Ṣàró àwọn gá ni mí, oníbo ẹja. Mo lẹ́ni tó bá bá mi dé ṣàró àwọn gá ṣùkúṣùkú ẹja ní ó jẹ. Èèyàn tí ò bá mi dé ṣàró àwọn gá egungun ẹja aláwọ̀ fún jẹ mí lọ́mọ gbígbámúde dára ìgbámúde bàjẹ́ ọ̀ká ńlá abojú pupa kò wálé bàbá Ògúnbọ̀dé. Mo tún fi èyí kí yín pé ẹ káàbọ̀ pé ẹ tún kó etí gbọ́ wa. Ṣùgbọ́n bí ẹ ṣe ń gbọ́ ẹ máa fẹ́ràn ẹ máa tẹ̀lé wa kí ẹ sì máa kọ ọ̀rọ̀ sí orí ẹ̀. Àjọṣe wa ò ní bàjẹ́ o. Ojú ìwé 25 ibẹ̀ la dé ní orí 4 ibi tí Dúrójàyé ti ń bá àwọn aráàlú sọ̀rọ̀ lọ́wọ́ ibẹ̀ náà la wà. Ege kejì lójú ìwé yìí òun náà ló kángun sí èyí tó gbẹ̀yìn lójú ìwé 25 ibẹ̀ la ó ti tẹ̀síwájú. Ibí yìí ni ààrẹ DF sọ̀rọ̀ dé tí àwọn ọlọ́pàá kò dúró gbẹ́jọ́ fi yọ lọ́ọ̀kan. Ààrẹ ní ẹ má sá fún wọn o, wọn ò lè fi wá ṣe nǹkan kan o, ẹ̀yin ẹ ṣáà dúró síbi tí ẹ wà, èmi á lọ kò wọ́n lójú. Bí àwọn akẹ́kọ̀ọ́ tilẹ̀ pinnu láti gbéná wojú olúmọkọ àwọn ọlọ́pàá, ìwà tí àwọn ọlọ́pàá náà hù kò jẹ́ rárá. Bó ṣe kù díẹ̀ kí wọ́n dé ọ̀dọ̀ wọn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí rọ̀jò ìbọn tajútajú sí wọn. Lọ̀rọ̀ bá di pẹ́ǹtùká, ẹyẹ òwú fẹ́yẹ pé òkú ń bọ̀ mọ́, ó wá di àṣubúlébú bíi tepo ẹ̀dá. Akọlùkọgbà ọ̀hún pọ̀ débi pé mímú ni àwọn akẹ́kọ̀ọ́ mú ara wọn lórígùn nígbà tí wọ́n bá ṣubú yakata. Nígbà tí ààrẹ DF yóò bojú wẹ̀yìn, ó ti di ìgbẹ́ àfẹ́wé. Oko lobìnrin ti ń wá nǹkan ọbẹ̀. Kìkìdá èéfín ìbọn tajútajú lórí tó bolẹ̀ bátakún. Ẹ̀yìn kò wá ṣe sá lọ nítorí èéfín. Bẹ́ẹ̀ ni iwájú kò ṣeé kú gìrìrè nítorí àwọn ọlọ́pàá tí wọ́n ti gbòòrò pátápátá. Ọ̀rọ̀ wá dọ̀rọ̀ bá rán ni níṣẹ́. Ó dọ̀ ọba kún, iṣẹ́ ọba kò ṣeé kọ̀. Ó dọ̀ ọba kò sì ṣeé rọ́lù. Bí a bá sì kọ̀ tí a kò jíṣẹ́ ọba, ẹlẹ́kọ̀ ọ̀run yóò polówó mọ́ ni. Bí a bá sì rọ́lù odò ọba, gbígbé ni yóò gbé ni lọ tèfètèfè. Lójú kan náà tí ààrẹ DF ti ń paridàridà lọ́wọ́ ṣìnkún àwọn ọlọ́pàá ti tẹ̀ ẹ́. Mímú tí wọ́n mú, wọ́n kọ́kọ́ lù ú bí ìgbà tí ènìyàn lu aṣọ òfì. Bí àwọn kan ṣe ń fi kóńdó ṣe pàṣán náà, bẹ́ẹ̀ ni àwọn mìíràn ń fi bẹ́lí tí wọ́n tó nípọn pọnpọ̀ràn náà bí ejò àìjẹ ni wọ́n náà. Títú tí àwọn akẹ́kọ̀ọ́ túká ṣe ni wọ́n mí hẹlẹhẹlẹ bí olókè ilẹ̀. Àwọn tó kò farapa ń ṣáájú àwọn tí wọ́n bó lọ́wọ́ bó lẹ́sẹ̀. Gbogbo wọn ń fọwọ́ nu ojú tó ń ta wọ́n. Níbi tí wọ́n dúró sí ọ̀hún ní igbákejì ààrẹ Àjàyí Olówómojú ọ̀rẹ́, ẹni tí àpèlé àti ìnagijẹ rẹ̀ ń jẹ́ Kàwáwà ti là á mọ́lẹ̀ fún wọn pé àwọn ọlọ́pàá ti mú ààrẹ DF lọ. Kí ni àwọn akẹ́kọ̀ọ́ yòókù gbọ́ bẹ́ẹ̀ sí ni kíákíá erin tí wọn náà ti káwọ́ ìjà lè rí ká tó ṣẹ́jú pẹ́ wọ́n ti forin àlùtà bọnu. Ọ̀rọ̀ wọn dọ̀rọ̀ àgbò tó fẹ̀yìn rìn, àkọ̀tun agbára ló lọ mú wá. Gbogbo dúkìá ìjọba tí wọ́n bá ṣáà ti fojú rí ni wọ́n ń dáná sun. Ọlọ́pàá kan rin àrìnfẹsẹ̀ sí lọ́jọ́ náà. Rírí tí wọ́n rí ni wọ́n ti bò ó bí ìgbà tí ìta bo ẹ̀yìn. Ṣìnkún ni wọ́n kì í bí ìgbà tí olóńgè ní kí eku. Wọ́n wá ń lù ú ní àlùgbà. Ìgbájú kò tó ìgbámú bíi ti kẹ́ríkẹ́rì. Wọ́n lu ọlọ́pàá ọ̀hún débi pé jíjá ni wọ́n já sí ìhòòhò ìbíǹbí. Nígbà tó kù díẹ̀ kí ẹ̀mí rẹ̀ ò bọ́ ni wọ́n fi sílẹ̀. Wọ́n ní kó lọ jíṣẹ́ fún àwọn yòókù rẹ̀ pé ojú ogun le koko. Ìrọ̀lẹ́ ọjọ́ náà ni ọlọ́pàá ọ̀hún kí ayé kí ó dìgbò ṣe. Ẹ̀jẹ̀ rigidi ló pọ̀ jáde lẹ́nu tó fi kú. Èyí tó jẹ́ eegun ṣóńṣó tó parí ike làásìgbò tí àwọn akẹ́kọ̀ọ́ fà lọ́jọ́ náà ní ọgbà ẹ̀wọ̀n tí wọ́n tún ṣẹ́gun lọ. Nígbà tí wọ́n débẹ̀, tipátìkúùkù ni wọ́n fi já gbogbo àwọn ilẹ̀kùn àti fèrèsé ọgbà náà tí wọ́n sì sọ gbogbo àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n bá níbẹ̀ di olómìnira àpàpàǹdodo. Olóbó tún ti ta àwọn ọlọ́pàá pé àwọn akẹ́kọ̀ọ́ náà ti lọ kọlu ọgbà ẹ̀wọ̀n. Bíbọ̀ tí àwọn ọlọ́pàá ń bọ̀, orin ikú ni wọ́n fi bọnu. Ọ̀nà tí wọ́n gbà yọ sí àwọn akẹ́kọ̀ọ́ náà jẹ́ kàyéfì. Yíyọ tí wọ́n yọ sí wọn, ìbọn olóró lẹ́nu tààrà ni wọ́n ń lò. Wọn ò lo tajútajú rárá. Ò ń gbọ́ takò takò takòkòkò. Ìbọn tamátàsé ló ń dún yẹn. Àwọn akẹ́kọ̀ọ́ tún gíìrì, wọ́n ṣíyán, wọn ò dúró gbọbẹ̀. Ṣùgbọ́n ẹ̀pa òbóró mọ́ fún àwọn kan nínú wọn.
mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ nínú wọn ni wọ́n ti pàṣẹ oró ìbọn ọlọ́pàá pàdé ikú wọn lẹ́sẹ̀ ògbèjì. Ọ̀pọ̀lọpọ̀ ló farapa yánnayànna tí wọ́n fọwọ́ rágalẹ̀ lọ. Àwọn 25 lọ́wọ́ àwọn ọlọ́pàá tẹ̀ lásìkò àkọlùkọgbà ọ̀hún. Gbèrò àwọn yòókù ké orin dorin ẹni orí yọ ó dilé kó tó rò bí ajá bá forí kómí. Yóò mọ̀nà ilé olówó rẹ̀. Àwọn akẹ́kọ̀ọ́ pa ètò ọwọ́ wọn tán, wọ́n padà sí ọgbà wọn pẹ̀lú ẹkún, ìdárò àti ìbànújẹ́ nítorí àwọn akẹgbẹ́ wọn tí wọ́n kú tèfètèfè, àwọn tí wọ́n farapa tayọ ààlà àti àwọn tí ọwọ́ ṣìnkún àwọn ọlọ́pàá tẹ̀. Ọjọ́ burúkú èṣù gbomimu lọ́jọ́ náà fún àwọn akẹ́kọ̀ọ́ fásitì ìpínlẹ̀ Arasan lórílẹ̀‐èdè Odùdáwà. Ọjọ́ tí Ọlọ́run àlùtà sùn lọ funfun ni. Ká fi èyí bọ́ sí orí 5 tí ṣe ojú ìwé 29. Ọ̀rọ̀ burúkú ṣòde páro. Ìṣẹ̀lẹ̀ láabi tó wáyé láàrin ọjọ́ náà ló jẹ́ kí gbogbo ìlú kan gógó. Gbogbo akẹ́kọ̀ọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ti girama ni wọ́n fìdí pagbá sílé òbí wọn. Gbọ́ngbọ́n ní gbogbo ilẹ̀kùn ọjà tì. Àwọn ará ìlú wá ń dúró ní méjì àti ní mẹ́ta. Wọ́n ń gba ọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ búburú náà láàrin ara wọn bí ẹni ń gba igbá ọtí, nígbà tí àwọn kan bu ẹnu àtẹ́ lu àwọn akẹ́kọ̀ọ́ nítorí ìwà jàgídíjàgan wọn tí àìfipẹ̀lẹ́ kébò sì ṣokùnfà àìfipẹ̀lẹ́jò. Ìgbàgbọ́ àwọn mìíràn ni pé pípa tí àwọn ọlọ́pàá pa àwọn akẹ́kọ̀ọ́ ni aláàárẹ̀ wọn fi ba àlápa rẹ̀ jẹ́ nítorí pé inú àbísódì ni wọ́n bí, bẹ́ẹ̀ orí bíbẹ́ kọ́ ni oògùn iná orí. Àmọ́ ṣá, èyí ó wù kí ara ìrédé máa wí lábẹ́ ìyẹ̀wù kó wá wọn. Gbogbo ayé ló ti mọ̀ pé láńlẹ́yìn àkàrà ìjẹ̀ṣà ni yóò jẹ́ àtúbọ̀tán ìṣẹ̀lẹ̀ náà bó pẹ́ bóyá. Lákọ̀ọ́kọ́ ná, nígbà tí yóò fi di aago 4 ìrọ̀lẹ́ ọjọ́ náà, àwọn aláṣẹ fásitì ti kéde lórí rédíò pé àwọn ti ti ilé ẹ̀kọ́ náà pa fún ìgbà kan náà fún ìdáàbòbò ẹ̀mí àti dúkìá, pẹ̀lú àṣẹ pé kí gbogbo akẹ́kọ̀ọ́ pátápátá kó àṣà wọn kúrò lọ́gbà lẹ́yìn òsọ́kà. Wọ́n sì tún ṣe ìkìlọ̀ pé akẹ́kọ̀ọ́ yòówù tó bá kọ etí ọ̀gbọ́n sí àṣẹ náà yóò dára rẹ̀ lẹ́bi. Nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ gbọ́ ìkéde ọ̀hún, ṣe ni wọ́n fà á kékọ́rí pé àwọn kò níbì kankan lọ. Wọ́n ní àṣẹ yẹ̀bùyẹ̀bù tí kò lè tu ẹyọ ẹran kan lára àwọn ni àwọn aláṣẹ pa. Ṣùgbọ́n ìmọ̀ ẹni ni kì í dalẹ̀. Nígbà tí wọ́n hu gbọ́ pé àwọn aláṣẹ ti ránṣẹ́ pé àwọn ọlọ́pàá láti wá dá ṣẹ̀ríà fún àwọn tí wọ́n bá ya létí lápá, ẹyẹ kò wulẹ̀ tún máa wí fún ẹyẹ pé òkú ń bọ̀ mọ́. Ṣé ọgbọ́n ni àgbàlagbà fi ń sá fún màálù? Nígbà tí yóò fi tó wákàtí 3 lẹ́yìn ìkéde náà, bí ibojì òkú ní fásitì náà rí. Gbogbo akẹ́kọ̀ọ́ ti wá bí gba tefetefe. Ogun àwítẹ́lẹ̀ ni kì í parọ́ tó bá gbọ́n. Ìgbésẹ̀ tí ìjọba ológun tó ń ṣe àkóso ìjọba nílẹ̀ náà gbé lórí ìṣẹ̀lẹ̀ rògbòdìyàn àwọn akẹ́kọ̀ọ́ náà ni pé wọ́n gbé ìgbìmọ̀ olùwádìí ẹlẹ́ni 7 kan dìde láti tọpinpin gbogbo bí iṣu ṣe kú àti bí ọ̀bẹ ṣe bẹ́, kí wọ́n sì dá àbá ìjìyà tó bá tọ́ sí ẹni yòówù tí ajé ìṣẹ̀lẹ̀ náà bá ṣí mọ́ lórí. Bákan náà ni wọ́n tún ní kí ìgbìmọ̀ náà ṣe ìṣirò gbogbo dúkìá ìjọba tí àwọn akẹ́kọ̀ọ́ bàjẹ́ lásìkò rògbòdìyàn ọ̀hún, ipa tí àwọn ọlọ́pàá kó àti bí irú ìṣẹ̀lẹ̀ tó bògìrì bẹ́ẹ̀ kò ṣe ní wáyé mọ́. Ọ̀sẹ̀ 8 péré ni wọ́n ní kí ìgbìmọ̀ náà jábọ̀ iṣẹ́ rẹ̀. Nítòótọ́, àwọn ọmọ ìgbìmọ̀ náà ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Wọn kò lójú iye ọjọ́ tí ìjọba fún wọn. Àwọn aṣojú ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ àti àwọn agbẹjọ́rò wọn sọ tẹnu wọn níwájú ìgbìmọ̀ olùwádìí onídàájọ́ Àkànbí Bello, adájọ́ fẹ̀yìntì tí kò gbọ́jẹ́gbé. Bákan náà ni aṣojú àwọn ọlọ́pàá náà kò gbẹ̀yìn. Àwọn wọ́dà tí àwọn ẹlẹ́wọ̀n wọn sá lọ nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ kọlu ọgbà àwọn náà kò gbẹ̀yìn láti mọ bí dúkìá tí àwọn akẹ́kọ̀ọ́ náà bàjẹ́ ṣe pọ̀ tó. Onídàájọ́ Àkànbí àti àwọn ẹmẹ̀wà rẹ̀ ṣe àbẹ̀wò yíká gbogbo ilé àti ọ́fíìsì tí wọ́n dáná sun. Ní gbogbo oṣù méjèèjì tí ìgbìmọ̀ onídàájọ́ Àkànbí fi ṣe iṣẹ́ rẹ̀, àtìmọ́lé àwọn ọlọ́pàá ní Dúrójayé àti àwọn yòókù tí ọwọ́ ọlọ́pàá tẹ̀ wà. Lọ́jọ́ tí ọ̀rọ̀ sísọ bá kan Dúrójayé nìkan ló máa ń yọjú síwájú ìgbìmọ̀. Bó bá ti sọ tẹnu rẹ̀ tán, wọn yóò tún mú padà sínú agodo láti fi hàn pé gbọ̀ngbọ̀n ni àwọn wà lẹ́yìn ààrẹ àwọn. Àkúnfàya ní gbọ̀ngàn tí ìgbìmọ̀ olùwádìí náà lò máa ń kún fún àwọn akẹ́kọ̀ọ́ fásitì lọ́jọ́ tí ààrẹ DF bá wá sọ tẹnu rẹ̀. Ṣé akọ igi kò gbọdọ̀ ṣe oje? Bí àwọn ọlọ́pàá ṣe ń fi àpá Dúrójayé lórí tó ní àtìmọ́lé, síbẹ̀síbẹ̀ ohun akin àti ọ̀rọ̀ akin kò tẹ̀tì lẹ́nu olóró. Sísà ni àwọn yòókù rẹ̀ máa ń sá nígbà tí ó bá ń sọ̀rọ̀, tí òun náà yóò máa fi ìkúùkù àlùtà dá wọn lóhùn. Ṣé bí ọ̀gá tilẹ̀ ti ń ṣàárẹ̀ láti 20 ọdún ni? Irin fàájì kò ní tán lẹ́sẹ̀ rẹ̀. Lọ́jọ́ kan, Dúrójayé bọ̀hùn, ọ̀rọ̀ rẹ̀ sì pa àwọn yòókù rẹ̀ lẹ́kún. Nígbà tí onídàájọ́ Àkànbí pè jáde láti wá dá àwọn ìbéèrè kan,
Dúrójayé sọ níwájú rẹ̀ tẹnutẹnu pé olúwa mi, màá fèsì sí gbogbo àwọn ìbéèrè tí ẹ bá bi mí pátápátá, ṣùgbọ́n kí ẹ tó máa béèrè, mò ń fi àkókò yìí rọ̀ yín pé kí ẹ bá wa bá àwọn ọlọ́pàá wọn yìí sọ̀rọ̀, nítorí pé bí wọ́n ṣe ń ṣe wá kò bójúmu rárá. Lóòótọ́ la wà ní àtìmọ́lé, ṣùgbọ́n ìyẹn kò túmọ̀ sí pé ọ̀daràn pọ́nbélé ni wá. Títí di àárọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ yìí, ohun tó dá gbogbo ayé lójú tó àdá ni pé kò tíì sí ilé ẹjọ́ tó dá ẹjọ́ ẹ̀bi kankan fún wa. Ǹjẹ́ kí ló wá dé tí àwọn ọlọ́pàá ń fìyà jẹ wá? Inú yàrá kótópó kan ṣoṣo ni wọ́n kó àwa bíi 25 sí. Yàrá tí kò ní fèrèsé, yàrá ẹ̀fọn, yàrá ìdun. Lójú kan ṣoṣo ọ̀hún náà la ti ń ṣègbọ̀nsẹ̀ tí a ti ń tọ̀. Èyí tó burú jáì níbẹ̀ ni pé wọn kì í jẹ́ kí àlejò kankan ráàyè yọjú sí wa. Kódà wọn kì í gba àwọn lọ́ọ̀yà wa láàyè láti bá wa fikùn lukùn. Ojoojúmọ́ ni àwọn kan nínú wa ń ṣàìsàn nítorí àìsí ìtọ́jú tó péye. Bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí, ilé ìwòsàn ni ọ̀kan nínú wa wà. Òní ló pé ọjọ́ 4 tó ti débẹ̀. Àìsàn kọ́lẹ́rà ló kọlù ú, lórí bóyá yóò kú tàbí yóò yè ló wà. Àmọ́ ṣá o, èmi ń pe àkíyèsí ìgbìmọ̀ yìí sí gbogbo nǹkan wọ̀nyí, nítorí pé bí ẹnikẹ́ni nínú wa bá kú sí àtìmọ́lé àwọn ọlọ́pàá nípasẹ̀ àìbìkítà fún ẹ̀mí àti ẹ̀tọ́ ọmọnìyàn, olúwa mi, nǹkan tó bá máa gbà la máa fún o, nítorí pé àwa kì í ṣe ọmọ tí wọ́n wá tọ́jú nílẹ̀ yìí, àjọ ní orílẹ̀-èdè Odùdáwà ni. Inú bí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n wà nínú gbọ̀ngàn lọ́jọ́ náà, wọ́n ń kùn, wọ́n ń pòṣé, wọ́n sì ń fi ìtara sọ onírúurú ọ̀rọ̀ kòbákùngbé sí àwọn ọlọ́pàá. Onídàájọ́ Àkànbí ní òun ti gbọ́ àròyé Dúrójayé, ó ní ìgbìmọ̀ náà yóò wá nǹkan ṣe sí i, ṣùgbọ́n níbẹ̀ lọ̀rọ̀ náà parí sí. Nítorí pé ejò lọ́wọ́ nínú lọ̀rọ̀ náà, èròmí àwọn ọlọ́pàá tó ń jó lórí omi kò ṣàdédé máa jó lásán. Onílù tó ń lù fún wa nísàlẹ̀ odò. Oṣù méjì ṣe bẹ́ẹ̀ ó pé ìgbìmọ̀ olùwádìí jábọ̀ iṣẹ́, ìjọba sì gbé ìpinnu tiwọn jáde lẹ́yìn ọ̀sẹ̀ kejì. Bí ìpinnu ọ̀hún ṣe lọ rèé. Èkíní, ìjọba fi ojú láì fi wo ìwà jàgídíjàgan tí àwọn akẹ́kọ̀ọ́ hù, ó sì bọ ẹnu àtẹ́ lu irú ìwà aṣọ́bodè bẹ́ẹ̀. Èkejì, ìjọba tú iṣu dé ìsàlẹ̀ ìkòkò pé àwọn aṣáájú akẹ́kọ̀ọ́ náà lẹ́bọ lẹ́rù nítorí pé àwọn ni wọ́n gún àwọn akẹ́kọ̀ọ́ yòókù ní kẹ́sẹ́ láti fa wàhálà. Wọ́n wá pa á láṣẹ pé kí àwọn aláṣẹ fásitì náà fòfin de ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ pátápátá, kí wọ́n sì tún lé àwọn olóyè ẹgbẹ́ ọ̀hún kúrò ní fásitì tìfètìfè. Ẹ̀kẹta, kí àwọn aláṣẹ fásitì náà ṣí ilé ẹ̀kọ́ padà, kí akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan san owó àwọn dúkìá ìjọba tí wọ́n bàjẹ́ lásìkò rògbòdìyàn náà, kí ọ̀kọ̀ọ̀kan wọ́n sì tọwọ́ bọ̀wé àdéhùn àlàáfíà láti so ewé àgbéjẹ́ mọ́wọ́. Ẹ̀kẹrin, ìjọba kò yí bẹ́ rárá o lórí ìpinnu rẹ̀ pé kí àwọn akẹ́kọ̀ọ́ iléèwé girama máa san owó iléèwé. Ẹ̀karùn-ún, àwọn akẹ́kọ̀ọ́ tí ọwọ́ àwọn ọlọ́pàá tẹ̀ lásìkò rògbòdìyàn náà yóò fojú ba ilé ẹjọ́ lórí ẹ̀sùn ìpànìyàn àti bíba dúkìá ìjọba jẹ́. Ẹ̀kẹfà, ìjọba kò ní san owó gbàmábínú fún mọ̀lẹ́bí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n pàdánù ẹ̀mí wọn lásìkò rògbòdìyàn náà, nítorí pé ohun ojú wa lójú rí lọ̀rọ̀ wọn. Èkeje, ìjọba yóò san owó gbàmábínú fún mọ̀lẹ́bí ọlọ́pàá kan tí àwọn akẹ́kọ̀ọ́ lù pa lásìkò rògbòdìyàn ọ̀hún, nítorí pé ẹnu iṣẹ́ rẹ̀ ló kú sí. Ká fi èyí bọ́ sí orí kẹfà. Ọ̀sẹ̀ kẹta tí ìjọba kéde àbọ̀ ìgbìmọ̀ olùwádìí ni àwọn akẹ́kọ̀ọ́ fásitì ìpínlẹ̀ Ara san wọlé padà. Oníkálùkù wọn ló sì tẹ̀lé àṣẹ tí àwọn aláṣẹ iléèwé pa fún wọn, tí wọ́n sì tún bẹ̀rẹ̀ ẹ̀kọ́ wọn ní pẹrẹu. Ṣé tẹni tó kú ló gbé? Àwọn tí wọ́n kú ikú gbígbóná lásìkò rògbòdìyàn àlùtà kún fún ẹlẹ́dàá. Take 2. Àwọn tí wọ́n kú ikú gbígbóná lásìkò rògbòdìyàn àlùtà kún fún ẹlẹ́dàá òbí. Take 3. Àwọn tí wọ́n kú ikú gbígbóná lásìkò rògbòdìyàn àlùtà kún fún ẹlẹ́dàá òbí tiwọn ni. Àwọn tí wọ́n wà ní ilé ìwòsàn ń jẹ ìrora, bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n wà ní ìhámọ́ ìjọba ń jẹ wábiwọ́ sí ìyà láì mọ ọjọ́ tí wọn yóò bọ́ nínú rẹ̀. Lóòótọ́, àwọn ọlọ́pàá pe àwọn akẹ́kọ̀ọ́ tí ọwọ́ wọn tẹ̀ lẹ́jọ́. Ẹ̀sùn kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ 6 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi kàn wọ́n. Àwọn ẹ̀sùn náà lọ báyìí. Èkíní, ṣíṣe ìpàdé ìta gbangba lọ́nà tí kò bófin mu. Èkejì, ìpànìyàn. Ẹ̀kẹta, ìdàlúrú pẹ̀lú ète láti gún ará ìlú ní kẹ́sẹ́ láti dojú ìjà kọ ìjọba. Ẹ̀kẹrin, pípagidínà àlàáfíà ìlú lọ́nà tó méwu lọ́wọ́. Ẹ̀karùn-ún, mímọ̀ọ́mọ̀ ba dúkìá àti ohun amáyédẹrùn ìlú jẹ́. Ẹ̀kẹfà,
dídáná sun dúkìá àti ohun èlò ará ìlú. Agbẹjọ́rò 10 ṣáńgílítì ni wọ́n fínúfíndọ̀ gbà láti ṣiṣẹ́ fún Dúrójayé àti àwọn akẹ́kọ̀ọ́ yòókù tí wọ́n ń jẹ́jọ́ láì gba owó ọ̀yà kankan. 4 nínú wọn ni wọ́n jẹ́ ògbóǹtarìgì ajá fún ẹ̀tọ́ ọmọnìyàn nígbà tí àwọn 6 yòókù jẹ́ akẹ́kọ̀ọ́ àtijọ́ ní fásitì náà. Oṣù 9 ṣáńgílítì ni wọ́n fi ro ẹjọ́ ọ̀hún wá lónìí, ẹ tún padà wá lọ́la. Kúkú ni àléébù kóòtù nílẹ̀ Odùdá wà. Ní gbogbo oṣù 9 ọ̀hún, adájọ́ kọ̀ jálẹ̀ láti jẹ́ kí ẹnikẹ́ni ṣe onídùúró fún àwọn akẹ́kọ̀ọ́ náà. Láti àtìmọ́lé ọlọ́pàá ni wọ́n ti wá ń jẹ́jọ́ ní kóòtù. Ògbóǹtarìgì agbẹjọ́rò kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Aláwàyè tó ṣáájú ikọ̀ àwọn agbẹjọ́rò náà gbóná bí àpáàrà. Lọ́pọ̀lọpọ̀ ìgbà tí òun àti ọ̀gá ọlọ́pàá tó jẹ́ olùpẹ̀jọ́ fún ìjọba bá kojú ara wọn níwájú adájọ́, gbogbo ayé ni yóò gbà pé lóòótọ́ àti lódodo eyín mú ju abẹ lọ. Gẹ́gẹ́ bí amòfin tí múṣemúṣe rẹ̀ dá múṣemúṣe, ọ̀gọ̀rọ̀ àwọn ìbéèrè akamọ́láyà kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ ló ń fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yí tàkòtò wọn sí olùpẹ̀jọ́ pẹ̀lú èdè Gẹ̀ẹ́sì bọ́ọ̀lùgì tí onítọ̀hún yóò sì máa sọ kàntankàntan bí aago ṣọ́ọ̀ṣì nígbà tí Aláwàyè bá ti pò nínú pọ̀. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ títún ní ilé ẹjọ́ tó ẹjọ́ náà ká tèfètèfè. Onídàájọ́ Akínọlá Ìlọrí ní ẹ̀rí olùpẹ̀jọ́ kò lẹ́sẹ̀ ńlẹ̀. Dúrójayé àti àwọn yòókù rẹ̀ mórí bọ́. Ọlá Ojúlùmọ̀ kò jẹ́ kí a ń sùn nínú ìgbẹ́. Bùkọ́lá Owólabí yín náà rí Ṣàró àwọn gánimí ọmọ oníbò ẹja. Èmi lọmọ Ṣàró ọ̀gbẹ́tùjù tẹ̀mú oníbò àwọ̀ ọ̀wọ́ tán ìbò gbogbo ní jẹ́ lómilómi. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́, ẹ máa bá wa fẹ́ràn ẹ̀, ẹ máa tẹ̀lé wa kí ẹ sì máa fi ọ̀rọ̀ sórí ẹ̀. Àgídìmàlàjà wo Ilé Ifẹ̀, àwọn onígbà òun gbọ̀wọ́, báwo bá gbá òun gbọ̀wọ́, àwa tẹ́, àwa fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ. Kí ló ṣẹlẹ̀ sí Dúrójayé àtàwọn akẹ́kọ̀ọ́ yòókù lẹ́yìn gbogbo ilé? Ẹni àgbéyàwó bọ̀ wá bá kí garun o. Ìpàdé tún dìgbà mìíràn. Ó dàbọ̀.